صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. صلوا على النبي المصطفى صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد في العالمين إنك حميد مجيد. الحمد لله الحمد لله رب العالمين. Ìrìn àjò wá sílùú London lásìkò yìí, wọ́n ní ẹni tí a bá fẹ́ ní ilé ẹ̀ ń jìnnà, bí èèyàn bá ti nífẹ̀ẹ́ èèyàn kò sí bó ṣe lè jìnnà tó, èèyàn ó wáyè láti débẹ̀. Inshallah. Láti dé sílùú London lásìkò yìí máa wò pé dandan ni kíyàn délé olólùfẹ́ gẹ́gẹ́ bí ọmọ bàbá kan náà lábẹ́ Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Khalori Radiyallahu ta'ala anhu. ní pé ìfẹ́ bàbá yìí náà ni ó so gbogbo wa pọ̀ tí gbogbo wa fi ń jẹ́ ọmọ bàbá Mudiru Markaz tèmi. Ìyẹn ló gbé mi dé ìrìn àjò wá sí Al-Khalifa Sulaiman Muhammadu Raji. A ní kí a ṣe ziyara wọn láàyè wọn, ibi tí ọba tó ní wọn tó fi wọn kalẹ̀ sí nílùú London. Àmọ́ ìyàlẹ́nu kan ni mo rí nígbà tí mo dé bàbá Sulaiman. Ṣé ti rí wá tí mo fẹ́ wá síbí báyìí torí tọlọ́run àti torí tànábì ni o, ṣùgbọ́n mo wá fẹ́ wá gan ní yá fígì nǹkan kan ni. Bí mo ṣe pè yín pé mò ń bọ̀ lọ́dọ̀ yín, ìgbàgbọ́ mi ni pé tí n bá dé inú mọ́tò lè máa gbà mí lálejò sí. Ẹni sùúrù, ẹ wo bí ìgbàgbọ́ mi ni wípé bí mo ṣe ń bọ̀ yìí o, tí bá máa dé báyìí ẹ kàn máa ní kí n bá ilẹ̀kùn ẹ̀yìn wọlé. Bá ilẹ̀kùn ẹ̀yìn wọlé, máa lọ jókòó sínú mọ́tò níbi 3-seater Serena, torí pé ohun tá a gbọ́ ni pé inú mọ́tò lẹ̀ ń gbé. Ọpọlọ àmùdá àtàbúrò ẹ ti dúdú. Ẹni sùúrù, ihun tèmi gbọ́ ni pé inú mọ́tò lẹ̀ ń gbé. Ṣùgbọ́n bá ti mo dé bíbẹ̀ ọyá bẹ̀rẹ̀ ni pé ẹ dákun, ihun tó tó yìí òun lọ́lọ́run yọ̀ǹda fún yín. Ṣé ti rí wọ́n ní ojú ló mọ tó yónú, ìdodo òun ní ìdajì ara. Ẹni bá ń gbé ìlú òyìnbó ló máa mọ level of accommodation. Àbẹ́ ẹ̀gbọ́n mi yé, ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ń gbé ìlú òyìnbó ló já sí pé gbogbo wa náà la mọ géèjì àmọ́ báàbù ara wa. Ẹni gbé ìlú òyìnbó tó ń gbé yàrá kan, ìlú òyìnbó ló ń gbé. Ẹni gbé ìlú òyìnbó tó ń lo 2 bedroom tó ń lo self contained, ìlú òyìnbó ló ń gbé. Ẹni gbé ìlú òyìnbó tó ń lo 2 bed, ìlú òyìnbó ló ń gbé. Ẹni tó gbé ìlú òyìnbó tó ń gbé l'apartment, ìlú òyìnbó lòun náà ń gbé. Ṣùgbọ́n gbogbo àwọn tá a kà á lẹ́yìn ẹ̀ lè fi wẹ́n tó ń gbé ìlú òyìnbó tó ń gbé house. Tẹ́lẹ̀ gbogbo àwọn tá a kà á lẹ́yìn ó nójú ibi tọ́mọdé lè ṣeré dé l'apartment, ó nójú ibi tọ́mọdé lè ṣeré dé ní 2 bedroom. Àmọ́ bọ́lá ń bá yànda fún yàn, o mortgage ẹ̀ ní o rent ẹ̀ ní o rà á ní o, tó wá pé house ló ń gbé, àyè gbà mí náà ń perú ẹ̀. Kò síbi táwọn ọmọ ò lè jẹ́ sí. Bẹ́ẹ̀ni, níbọ̀ kankan dé Kò sí fẹ́ disturb ẹ, àfi anybody sọ pé òun disturb òun. Irú ẹ̀ lọ́lọ́run wá ṣe fún yín yìí, odindi house ni Ọlọ́run yànda fún yín. Ó túmọ̀ sí pé ìbàjẹ́ ènìyàn ṣe ẹ fìgbà kan dáṣẹ́ Ọlọ́run dúró. Ló já sí pé mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó jọ bí eré ni kì í ṣeré, torí pé àwọn kan wà lójá sí pé fẹ́ni tó bá ní làákàyè yóò kàn máa wò pé tí ó bá ń ṣe òjò tó rọ̀ tó dẹ ilé papọ̀ má dìyẹ, ẹ dákun ṣé rọrùn tí ẹ kí wọn máa bá ṣe lélẹ̀. Nígbà tí mo tún gbọ́ pé wọ́n lè tún jí passport. Èmi ò tún fẹ́ gbọ́rú yẹn rí o. Wọ́n níyàn jí passport. Kí ló ń passport ní passport ṣe? Ìyẹn ni kò yé mi. Mo fi lọ sáájì mi. Ẹ dákun,
ṣé ìyẹn fẹ́ passport travel ní pápá o tún jẹ́ tó bí. mo á fi lọ sí àjì mo fi dé. iṣẹ́ tí nǹkan tẹ́ kó níbẹ̀ ni pé aláṣàlámọ̀ ṣé gbogbo tíyàn bá ti ń ṣe ojú ẹ̀ ló fi ń wòyàn gbogbo ìṣesí èèyàn ojú ẹ̀ ló máa fi wọ ẹlòmíràn pé bóyá bẹ́ẹ̀ nìyẹn náà ṣe rí nìyẹn ṣé mọ̀ pé lọ́dọ̀ tiwọn gbogbo wọn gáàngì wọn tẹ bá lọ wo ìrìn àjò wọn wúrúwúrú tó di ànsà ni kò sí ì tí wọ́n ṣe pẹ̀lú ojú ọ̀nà tó mọ́ rí látòrí ẹni tó já sí pé ẹni tó jẹ́ olórí wọn nígbà tó fẹ́ wọ̀lú òyìnbó ó fún ara ẹ̀ sọ́ta gbọ́ báyìí tí mo ní fídíò yẹn lọ́wọ́ báyìí mi ní fídíò yẹn lọ́wọ́ pé olúwọlé ló gbé wọlé olúwọlé ló gbé wọlé kó tó wá di wípé ó tún padà dé ìlú òyìnbó náà ó tún padà dáràn ó tún padà lọ tún ọjọ́ bí mi ìṣe mi mọ tó ti ń bíyàn lẹ́ẹ̀mí mi mọ tó ti ń bíyàn lẹ́ẹ̀mejì. àdúgbò tó ti jalè ní ìsàlẹ̀ bẹ́ẹ̀ mo gbé yín kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ kọjá lẹ́ẹ̀kan police station tí mo gbé yín kọjá yẹn. wá o woolish náà ti tọ́wọ̀n ọlọ́pàá tó ti ń wà nìyẹn olófà tó fi lè wọlé mọ́ ẹ bá wà ṣe ń táwọn yẹn fadá ní London ayé tiẹ̀ ni wàhálà tiẹ̀ ni olóba ayé ara ẹ̀ jẹ́ ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá tún wá wẹni tó sọ̀rọ̀ inú tó ní ẹjí pásítọ̀tù yìí ẹ bóun náà ṣe wọlé ìyàwó níyàwó ọkọ ọlọ́kọ ọmọ ọlọ́mọ gbogbo ẹ̀ lẹ́kún papọ̀ lẹ́ fi wọ̀lú òyìnbó. wọ́n tún fẹ́ báyé bàbá ọlọ́mọ jẹ́ tó yẹ tó kówó lẹ̀. ó túmọ̀ sí pé báyé wọn ṣe rí náà ṣe rí báyé gbogbo èèyàn ṣe rí. ẹ dákun kí èèyàn sọ pé èèyàn jí pásítọ̀tù. kí ló fẹ́ fi pásítọ̀tù ṣe. àwa yìí náà kí náà sọ ń pa tiwa yìí náà. ẹ̀ńtọ́nà dìpọ́tù ló lọ sí ìlú méje láàrin oṣù kan yìí láàrin oṣù kan wọn bí babaláku bá bá wọn dàpọ̀ tó lè dánwó ẹ̀wò ni wọn. ṣe mọ̀ nígbà kan ara bíi olórí wọn nígbà tó lo kínní ní international airport tó fi gbá mọ́. àwọn náà fi kó gbogbo irinṣẹ́ ẹ̀ ní àwọn British Airlines tí ò fi rí gbàdé lé ní. gbogbo irinṣẹ́ tó ń lò ń gbà yẹn tó fi ń ṣe British ló gbé àmọ́ ẹni tí wọ́n sọ pé wọ́n dìpọ́ọ̀tù tó wá lọ ìlú méje láàrin oṣù kan mo ti sọ tẹ́lẹ̀ mo tún challenge wọn ẹni tó bá bí da kó dánrú ẹ̀wò ni wọn. wọ́n fẹ́ yẹ gbèsè. ẹ máa bí da kó dánrú ẹ̀wò fún wọn. ẹ̀mí wọn ò lè gbé. wọ́n máa fẹ́ yín tẹ́ pé ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ owó. ẹ̀mí wọn ò lè gbé ó túmọ̀ sí pé gbogbo eléyìí àbáyọ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àbáyọ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àtúbáyọ̀dúpẹ́ Ọlọ́run ní kí mọ̀ràn ta ṣe lé wa lórí. torí pé ọ̀tá gbèrò aburú Ọlọ́run ni ò gbọ́ Ọlọ́run ni ò gbọ́ mo rántí ńgbà náà tí wèrè ń sáká ẹ máa sọ́ngbà náà wo mo ń bọ̀ wá bẹ́ẹ̀ yásàlátù máa lé ẹ dànù máa lé ẹ kíní kan ẹ wá wẹ̀ ń tọ́ lọ́hún lé dànù sí ẹ wo ṣáà máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo bá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó jọ bí eré ni kò ń ṣeré ó jọ bí àwàdà ni kò ń ṣàwàdà pé Ọlọ́run ò ní kí mọ̀ràn ta ṣe lé wa lórí àwa bẹ Ọlọ́run kọ́lọ́run wọlá pé torí pé tí mọ̀ràn àtà bá ṣe lé wa lórí ni ó dùn lẹ́nu wọn kó sọ pé ìpè àwọn ló já wa ó pọ̀ lẹ́nu wọn táwọn bá ti rí pé Ọlọ́run ṣe nǹkan kan tí ò bẹ́ẹ̀ dá lára wọn báyìí ẹ máa gbọ́ ní sọ́nà pé èpè ló já wọn ẹ̀dá kí ló wá ń jà wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. tí wọ́n yẹn pé àdàbí yóò tẹ̀ tí wọ́n ń jà wọn. ó túmọ̀ sí pé gbogbo tó kálukú bá ṣe ní kálukú máa jèrè ẹ̀ Ọlọ́run ọba àfihàn mọ̀lá Sheikh Adam àti bẹ́ẹ̀ lọ́hùn àbáwá Sulaiman àkàlẹ̀ àlééfà Ọlọ́run má dá yín padà sẹ́yìn láéláé Ọlọ́run má dá yín padà sẹ́yìn láéláé Ọlọ́run má dá yín padà sẹ́yìn láéláé gbogbo ìgbà tójúmọ́ bá mọ́ tílẹ̀ bá ń ṣú kọ́lọ́run má ṣẹlẹ̀ máa bá wa lé yín kún lóore kọ́lọ́run má dín yín kù lóore kọ́lọ́run má dín yín kù lóore bó wá ṣe lè nǹkan tá a pọ̀ tó Ọlọ́run wọ́lá ń tẹ́ pé ń tà ń ṣe fún Ọlọ́run fún ànínẹ́bẹ̀ fún ìsìláàmù fún àwọn bàbá yìí wọ́lá pé àṣẹ nítorí kankan ju torí Ọlọ́run lọ kọ́lọ́run jọ ẹ̀san ayé àtàlẹ̀ kí á mọ ọlọ́máṣẹ́lá ìyọ̀ǹda ẹ̀ fún wa ọlọ́máṣẹ́lá ìyọ̀ǹda ẹ̀ fún wa ọlọ́máṣẹ́lá ìyọ̀ǹda ẹ̀ fún wa wàlá kù wọ́tá láìní àmọ́ amúròwó ìsáradà ṣe àyẹ̀kúlẹ̀ láhùn kún fún àyẹ̀kọ́ fasubuhana lẹ́dí ibi hadi malakoto kulli shay wa ilayhi turja'un wàlá kù wọ́tá wà ní kí n yọjú sí yẹn fà ní ẹ pé ó ti ń ṣe bẹ́ẹ̀ ní rẹ́ra díẹ̀ ìdákun ilẹ̀ ti ṣú tọ̀ bismillah. Ọlọ́run bá ń ṣe dáadáa fún Allahumma amin. Ọlọ́run máa kúrò ẹ̀mí yín. Allahumma amin. La ilaha illallah. Allahumma amin. Ala Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ó ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ó ní al-mar'u
máa mani àbá ọjọ́ ọmọ ẹ̀dẹ́ ni ó máa bẹ pẹ̀lú ẹni tó bá nífẹ̀ẹ́ sí. Ọjọ́ kìíní àná tí gbogbo wọn ti deport ẹ̀ ó ti wà Nàìjíríà, àìmọye àwọn èèyàn náà ń pè wá aráhùn tó kó wa láti ìlú yìí tó ń pè wá láti France láti Amẹ́ríkà ṣé lóòótọ́ ni ṣé pé ẹ̀mí ò jáde ẹ̀mí ò sọ̀rọ̀ ìwọ Ọlọ́run bá ṣe dáadáa fún kàkàkí ló ní ọmọ Adébáyọ̀ tí wọ́n wá kiri lọ́wọ́ káàkiri ó ní kàkàkí sọ wípé kàkàkí tọlọ́hun tà nẹ́bì ó ní kàkàkí Ìlọrin so èmi a máa pè ní kàkàkí tọlọ́hun tà nẹ́bì gbogbo ọjọ́ táburú bá sọra ẹ̀dá Ọlọ́run má jò dọ́dọ̀ kàkàkí ó tí òun afẹ́ aburú kan fẹ́ sínú atẹ́gùn tó Ọlọ́run má jò kan kàkàkí má jò kan ọmọ má jò kan aya má jò kan dúkìá rẹ̀ má jò kan ìhun gangan náà má jò kan ẹnìkọ̀ọ̀kan wa nítorí pé òun ló àkọ́kọ́ ẹni tọ́nà òun ni kò fi wá lọ́kàn balẹ̀ lọ́dún náà lọ́hùn. èmi kàn bùkẹ́ lọ́wọ́ bá ń gbé àrùn mọ́kàn wọ́n wáyé. èèyàn kan ní ọmọ ní àmọ́ ní ṣetán ṣe máa ń dípọ́tì yìí náà lamẹ́ríkà náà nìyẹn ipe ẹ̀ máa lé sí mo tún rí fídíò tó ṣe mú nìyẹn èèyàn kan mo ní kò sí nǹkan kan tó ṣe ẹ̀míà ó ní àṣẹ ṣúọ̀ mo ní kò sí nǹkan kan tó ṣe ẹ̀míà ọkàn wa balẹ̀ nítorí pé mo rí nǹkan kan lára yín òun náà ní ìsìtìkọ́mọ̀ kéèyàn dúró déédéé ìsìtìkọ́mọ̀ yín àti ìmánì yín ní agbára débi pé téèyàn bá ní lágbájá èèyàn ó máa kọ́ ẹ̀kọ́ ìsìtìkọ́mọ̀ yẹn lára yín yóò dẹ̀ máa kọ́ ìmánì yẹn Ọlọ́run ọba tó ní kó lé kan lọ́run tó tún lé fún jù báyìí nítorí pé Ọlọ́run ló ń ṣe ẹ̀yin kọ́ irú yín náà ló jẹ́ kó máa sọ pé asami fọ́délò rọ́bì téèyàn bá wò yín tó kàn ọlá Ọlọ́run lélẹ̀ ní kò ń ṣe téèyàn ewu tó wá ti wá kọjá Ọlọ́run má jẹ́ rírú ẹ̀ yìí tẹ́ fẹ́ tí ó ní yín lára Ọlọ́run má jò wọnú ilé gbogbo àwọn ọmọ yín pátápátá Ọlọ́run má ṣe wọn lólú ọmọ Ọlọ́run tẹ̀ ti ṣe wọn lólú ọmọ nítorí pé òkè náà wà Ọlọ́run má fi kan nù wọn má fi ṣerú ara wọn ìjà ìṣẹ̀yẹ àlàyé lẹ́kún wọn dọ̀hún wọ́n ti dánmọ lílùú báyìí Ọlọ́run má ṣe wọ́n lòkù fún yín gbogbo tó Ọlọ́run á mú látara ọmọ wọn ìgbà tó wọn ti rí yín mú dá yín lójú pọ̀ lera àwọn ọmọ náà ìjà ìṣẹ̀yẹ àtẹnì kọ̀ọ̀kan Ọlọ́run má jọ máa wọn mọ̀ wá iṣẹ́ tá à ń ṣe yìí àwọn ẹlòmíì bóyá à ń ṣe nítorí owó ni kò sẹ́ni tó ń bọ̀dì tó ń fún wa lówó mo calculate kíní studio kíní mi ìmọ̀ àtàjì aláǹ calculate máa ní àwọn eléyà àfẹ́ mẹ́jẹ́ ká tà nígbà tí mo calculate mo rí pé almost £40,000 ni mo ti ná sínú studio lókè inú yorí yàrá kan ni mo fi ṣe níbẹ̀ àwọn méjì yẹn sọ wípé mo ní láti ṣe à ń clear gbogbo àwọn kíní email yẹn ni mò ń send pé àwọn yìí tá a pé a fẹ́ tà ìfẹ́ Ọlọ́run ni téèyàn bá ní nǹkan kan òun ló bá pẹ́ lílùú London tá a wà yìí òun ni Imam Nasiru ń bá mi sọ mẹ́ta àlefa ẹ̀kú iṣẹ́ nǹkan kan nítorí pé èmi ẹlòmíì ò pẹ́ kí mi mọ́ nítorí Morikas nítorí pé ó lè sọ̀rọ̀ Morikas lọ́nà tí ò dáhùn lẹ́gbẹ̀ẹ́ mi ní London tá a wà yìí wàá dọ̀tá mi máa sọ dúró láàyè rẹ̀ jẹ́ dúró láàyè mi ó dẹ̀ lè yí nǹkan padà fún mi láì ṣe pé mo rówó ra tíra àjọ sọ̀rọ̀ ni tíra ló kún gbogbo eléyìí àjọ sọ̀rọ̀ ni tíra ló kún gbogbo eléyìí débi tó lé báyìí lẹ́rí wa ó ti wà lókè tíra tó kún lé rẹpẹtẹ báyìí àjọ sọ lọ́nà tájọ pé ẹ̀rí tèmi lélẹ̀ a dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ àwọn àfáà wa Ọlọ́run ẹ̀míà lílọ bíbọ̀ yín ẹ̀ ń fò lọ ẹ̀ ń fò bọ̀ Ọlọ́run ibi tẹ́ ẹ lọ tẹ́ ẹ dágbére fún yàn Ọlọ́run má jẹ́ kó ta mú yín bẹ̀ Ọlọ́run kó ṣe nǹkan sọra wọn dà Ọlọ́run kọ́lọ́run kó bá yín Ọlọ́run ó ṣe wọ́n lé koríko tẹ́ ẹ máa tẹ̀ mọ́lẹ̀ tọ́yìnrà nàbà bílà tẹ̀rí míì bí ìjára tí mísì jìlì lọ́rọ̀ wọn máa rí bẹ́ẹ̀ ni pẹ̀lú Ọlọ́run ọlá nàbì lọ́dọ̀ Ọlọ́run wọlá aláìlà ìlẹ̀lá wọlá àwọn bàbá tá à ń jà fún ọláyà àjàfẹ́ lomi gbogbo ọmọ burúkú tá a dì lójú ẹlòmíì nísìn wọn mọ̀ nísìn nígbà tó wá yọ nísìn èmi lè fọ ọlẹ́rọ̀ ní ẹ̀míà mo rí pé ẹ̀tẹ̀ bá wọn dá sí pé wọ́n àwọn kó lórí ṣàṣe wọn tó bá ṣe wọn mo dẹ̀ rí táwọn olóṣà ṣe ń fa aṣọ wọn ya tí wọ́n bá ti wá fáwọn àfa wa àwọn náà lọ gbé olóṣà wa àwọn náà lọ polówó òòṣà tí ó yẹ pé òòṣà padà fi wá gbalẹ̀ táwọn olóṣà náà padà fi wá rọwọ́ mú so that àwọn náà dẹ̀ ni wọ́n dá gbogbo wàhálà yẹn lẹ̀ torí tí wọ́n bá polówó òòṣà lórí péèjì wọn ni òòṣà ò ní nẹ́nu lórí social media tí yòókù máa gbọ́n. so èmi dẹ̀ máa ń wọ ní ẹnu mi ẹ̀ sọ orí lórí mi ní kí n fẹ́ sọ sí ihun tí ò ti mẹ́mí àbọ̀tà èmi náà ò lè bọ́tà nítorí pé wọn ò ya ọ̀dọ̀ wa
bẹ́ẹ̀ àfi wọ́n lẹ̀ ogun tàdé rí everybody make owó ni tó bá lọ tó bá make owó tó máa dé wọn á dákẹ́ wọn á dé so Islam Ọlọ́run mo máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fáwọn ọmọ gbogbo nǹkan ní máa ra àwọn ọmọ yín báyìí inú mi máa ń dùn kọ yìí máa fi pray your prayer inú mi máa ń dùn àní a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ò gbẹ̀sìn kó gba àṣà kó gbẹ́ everything lọ́wọ́ wa ó gba òun lẹ wọlé táwọn ọmọdọ̀ balẹ̀ ẹ̀ rí pé àṣà wọn pé wọn ò gbàgbé wọn lè ṣe wà yẹn wọn ní táìmù mọ́gìrìbì wọn ti mọ táìmù wọn ti mọ táìmù wọn máa kí fúnra wọn tó bá tá a bá ń wo bọ́ọ̀ ń gbà mí ìbáyìí tán ṣe wà yìí tán bá rí pé kí bọ́ọ̀ yẹn máa dùn tó bá ti tí aago wọn bá fóun bá ṣe Allahu Akbar wọ́n máa fi mílẹ̀ gbà mí báyìí náà máa lọ kírun that let's pray a máa fi bọ́ọ̀ yẹn lẹ́nu ẹ̀kọ́ tá a rí tá a gbà lọ́dọ̀ àwọn bàbá tá a kọ́ wọn ọlọ́mọkùnrin ẹ̀mí yìí àmín 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 mo ṣàdúrà fún yín mo ṣàdúrà fún gbogbo olólùfẹ́ wa náà pátápátá Ọlọ́run o àtàwọn tó ń tẹ̀lé wa lórí Al-Inza ni àwọn tó ń tẹ̀lé wa lórí Kakaki ni àwọn tó ń tẹ̀lé wa lórí Al-Islam Sufism àwọn tó ń tẹ̀lé wa káàkiri ayé táwọn ò pa àwọn eléyìí náà gbé òdodo yìí dání wọ́n dẹ̀ sọ pé ẹ má bà Islam jẹ́ kankan gbogbo yín pátápátá la tọrọ fún Ọlọ́run má jẹ́ mọ sàárì ọmọ o má jẹ́ mọ sàárì ọmọ o gbogbo bíi méjìlá àdúrà wọ́n ní gbogbo mo fẹ́ Ọlọ́run bá fẹ́ gbogbo mo kọ̀ Ọlọ́run bá kọ̀ èyí tá a fẹ́ tí ó ní wa la Ọlọ́run má jà bá èyí tá a kọ̀ tí ó dẹ̀ má jẹ́ dùn Ọlọ́run má jà kọ̀ ó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa alibarika mọ̀lánà Sheikh Adam Abdullahi Alori alibarika mọ̀lánà Sheikh Habibullah Adam Abdullahi Alori ó wà alibarika gbogbo àwọn afáwa tí wọ́n kọ́ wa ń ké mọ̀lánà Sheikh Mustapha Sulu Sunusi mọ̀lánà Sheikh Qaribullahi mọ̀lúdì tí wàá bẹ̀rẹ̀ ní sìn mo rí pé tún máa lọ ẹ ṣe ń lọ Canada lọ France Ọlọ́run máa bá ń ṣọ́ yín lọ àwa náà táwa náà ń fò táwa náà ṣe ń lọ Nàìjíríà à ń lọ Ghana à ń lọ àtún lọ múra àtún lọ gbogbo ẹ̀ ní irú pé mọ̀lúdì ti dé tá lọ fi dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run gbogbo ìdùnnú Ọlọ́run oṣù mọ́lúdì yìí wọ́n á tún bọ́ta nísìn wọ́n á tún bẹ̀rẹ̀ ariwo àwọn gbogbo ní wàhálà láyé wọn ni Ọlọ́run kó wọlé àdébà Muhammad ẹni ọlọmọkùnrin ẹ̀mí àlékún àrísìkí gbígbàdúrà ọlọba ń ṣe fún yín ọlọba ń dùn yín nú kalẹ̀ má dà yín láàmú má wàhálà yín má fìtínà yín la hawla wala quwwata illa kóṣe àwọn kẹ ga tó láyé kó ṣe ń kékeré rẹ̀gbẹ̀ tàwọn ọmọ tí yín Ọlọ́run ó ti ṣàwọn ọmọ náà lógo Ọlọ́run má paná ògo wọn lójijì gbogbo ẹni tó bá wo aburú sáwọn ọmọ náà tó bá nù wọn paná ògo wọn Ọlọ́run bá paná ògo tó tọ tìdílé ló paná ògo wọn ìjà ìṣẹ gbogbo àwọn olólùfẹ́ wa tó ń wò wá Ọlọ́run ṣàwọn ọmọ wọn lólógo má ṣe wọn lẹ́lẹ́mìí kúkúrú má ṣe wọn làbíkú ọ̀dọ́ má ṣe wọn làbíkú àgbà gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa àwa náà lẹ wá kí ní àdúgbò wa ń kẹ́ǹtì bíi Ọlọ́run láti dáadáa fún yín àwa náà wà kí ní lamẹ́ríkà àná ni mo ṣẹ̀ṣẹ̀ ń wo kí ní amẹ́ríkà ń kí ní mi lórí ìlú mo dẹ̀ ká ọmọ ọmọ àti múnà àti gba kí ní lábi 2 years 2 years wọn máa ń fún mi ìdẹ̀ wá lò ti Canada 5 years mo dẹ̀ gbá fún gbogbo àwọn ọmọ ní pé àìjẹ́ ká wọ́n yín tó pín ìyá wọn ní exam àní lọ́wọ́ gbogbo àwọn ará Amẹ́ríkà tó ń jẹ́ family ìyá wọn ti ní ó kẹfà àwọn ọmọ sínú plane àwọn á lọ gbé wọn ní time ẹ̀gbọ́n ní àwọn eléyìí ní àwọn exam and everything tó gbogbo ọ̀ ní time kọ́lọ̀ gbàgbé ẹnìkan ó dúró ti wá gbogbo àwọn tó dẹ̀ ní ibi inú mọ́tò tá à ń gbé lélẹ́yìí inú mọ́tò lẹ̀ ń gbé o Baba Sulaimon kódà ìṣẹ̀ náà lẹ̀ ń gbé kú ọmọ wèrè alágbà kú ọmọ wèrè àti ìyá ọmọ wèrè ìwé ẹja rọ́bà náà jáde ọmọ wèrè yẹn lẹ̀. Allahu Rabbana taqabbal minna innaka antal mujibud du'a bàbá Amudu Markaz ọlọ́ba aṣàlékún àláfíà ara fún wọn bàbá Sheikh Adam ọlọ́ba akẹ́wọn gbogbo àwọn àfáà àgbà nílùú Ìlọrin ọlọ́ba ṣe dáadáa fún wọn àwọn tó ti lọ́nu wọn ọlọ́ba akẹ́wọn bisimilayi kulu Allah bisimilayi rahman rahim kulu Allah Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad bisimilayi ilà fáwọn tó wà láyé bisimilayi rahman rahim ẹbí kúrẹ́ṣì falẹ̀ abudu ọba azalbita alladhi at'amahum min ju'in wa amanahum min khawf tí wọ́n á tọrọ fún Kakaki mo tún tọrọ fún lẹ́ẹ̀kan ọkùnrin Ọlọ́run Kakaki Ọlọ́run wàláì mi ò rí wàláì mi ò tẹ̀sí ẹ̀rí báyìí. mo mọ̀ pé Kakaki mi ò wò rí ṣùgbọ́n mo mọ̀ pé tí èèyàn bá fẹ́ rí èèyàn máa rí níta ọba Ìlọrin. ìta ọba Ìlọrin ìtumọ̀ ẹni pé a lọ rí bàbá wa Sùlù nìyẹn. gbọ́dọ̀ kódà pé bá tí mo dé Ìlọrin tí mo lọ Nàìjíríà tí mo lọ tí mo dé Ìlọrin tí mo kọjá níta ọba mo béèrè lọ́wọ́ mo ní àwọn fún abáwọn ṣe Kakaki wá mi ní Kakaki wà nílé èmi ò fẹ́ rí o. Ọlọ́run máa ṣe dáadáa fún Kakaki Kakaki ọkùnrin Ọlọ́run ni Ọlọ́run máa fi ilẹ̀ fọ́ta mọ́ Ọlọ́run
kàkà kí Ọlọ́run má fi ẹlẹ fọta mú má fi ẹlẹ fọta mú má fọ ẹlẹ fọta mú má kúrú ẹ̀mí ẹ̀ má kúrú ẹ̀mí ẹ̀ má kúrú ẹ̀mí ìyàwó má kúrú ẹ̀mí àwọn ọmọ ẹ̀ má kúrú ẹ̀mí dúkìá rẹ̀ Ọlọ́run jó máa lékún aláìláìlá bàbá Akéwìgbà Gold ọkùnrin Ọlọ́run bàbá dáadáa peacemaker wọ́n ti bú bàbá náà dáadáa bàbá náà wá ń fáìn sí wọ́n tún dọ̀sẹ̀ Ọlọ́run má kúrú ẹ̀mí bàbá Akéwìgbà Gold ọlọ́ba ṣe dáadáa fún wọn ọlọ́ba ń gùn wọ́n lẹ́mí máa ṣe lẹ́kùn àrísìkí fún wọn ọlọ́lá ìlàlá òlílà ìyẹn ò lè ga bẹ́ẹ̀ yẹn kó wá ánsàn kí Agbónkẹ́ máa nù ò ní jẹ́ àbí Agbónkẹ́ tọ̀ wọ́n lọ sọ́nà ọ̀nà oko kan báyìí lọ́ọ́ ṣí gbogbo ẹ̀ lẹ́ báyìí bàbá ní àwùsùnmí láì ìwé ilé ìkẹ́ ọlọ́kọ̀ ṣàánú ìmọ̀ ni bàbá yẹn mú màá láti bàbá náà bàbá ò fẹ́ yẹ jẹkújẹ náà ni ẹwà brọ́dà yín kọ́ ẹgbẹ́ àfi western New York bàbá Akéwìgbà Gold ọlọ́ba ṣe wọn dáadáa bàbá àlùbáríkà dáadáa ọlọ́mà kúrú ẹ̀mí bàbá náà bisimilahi iná àti iná. bisimilahi rahman rahim iná àti iná kọlẹ́kọ̀ sọ́dọ̀ ibi kan náà ṣáà ní ọlọ́run kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ìlú London náà ìgbà tẹ́ bá tún padà wá àtẹwà àwọn àgbẹ̀yìn lọ àlọ jẹun níta àlọ jẹun ta gbogbo àwọn èèyàn wa àjọ jáde tá a ó sí. gbogbo àwọn tó wà London náà gbogbo yín mo kí o mo dúpẹ́ kó tọ́jú mi ọlọ́ba mi wà pẹ̀lú yín. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi.